bẹ̀rẹ̀ ìsìn pàtàkì ọ̀wọ̀ yìí tí ṣe Sunday kẹta nínú oṣù keje ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Hallelujah, 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 àwa dúpẹ́. Hallelujah, hallelujah, hallelujah. Ọjọ́ ìsinmi tí ò ní nígbà tá a kọ nínú ìwé ìyìnrere ti ìjọ Apostolic ti Kristi orin ìkọkàndínlọ́gọ́ta hymn 59. Ọjọ́ keje ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Ọ̀sẹ̀ rere ìwọ ọjọ́ ìsinmi, ó yẹ ká fi ọjọ́ kan fún Ọlọ́run rere. Hymn 59. Bye.
Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí. Adúpẹ́ fún ọ̀fẹ́ náà láti fi fún wa láti tún ọjọ́ ìsinmi tí ò ní láyà tàlàfíà. Adúpẹ́ pé ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bí ó ṣẹlẹ̀. Adúpẹ́ pé ẹ jẹ́ kí májẹ̀mú ibi ó ṣẹlẹ̀ wa lórí. Adúpẹ́ pé ẹ jẹ́ kọ́ta ó yọ̀ wá. Adúpẹ́ pé a wà lálàáfíà ara. Adúpẹ́ pé ìdílé wa wà lálàáfíà ara. Ìjọ Ọlọ́run wà lálàáfíà ara. Ẹ jẹ́ kí bí ó bá wa. Adá gbogbo padà sọ pé ẹ ṣé Olúwa gbà ọpẹ́ wa. Ẹ̀mọ́ gbà ẹ̀yìn wa. Gbogbo ẹ̀ṣẹ̀ pátá Olúwa dáríjì wa. Ẹ̀ṣẹ̀ tó ní jẹ́ ká rí Ọlọ́run ní ìsìn tí òwúrọ̀ yìí Olúwa fàánú dáríjì. Bí a ṣe lọ Olúwa máa bá wa lọ. Olúwa gba àkóso. Olúwa gba àkóso. Nínú ọ̀rọ̀ rẹ Olúwa járí ọ. Nínú gbogbo táwọn ṣe Olúwa gba àkóso. Bàbá wa tẹ́ ó lò fún ọ̀rọ̀ rẹ náà Olúwa gbé wọn wọ̀. Ọlọ́run gbọ́ àdúrà. A fẹ́ rí ìyanu ní ìrìnàjò oṣù keje yìí gẹ́gẹ́ bí 7 ṣe dúró fún méje ó dúró fún perfection. Ọlọ́run a fẹ́ rí ìwọ Ọlọ́run ní ìrìnàjò oṣù keje Olúwa járí ọ. Ní ọ̀nà ìyanu Olúwa járí ọ. Ọlọ́run gbọ́ àdúrà. A ó máa yìn ọ́. A ó máa gbé ọ̀gá ní orúkọ àti àṣẹ Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Verse 19 from verse 24 to 29. 1 Samuel chapter 23 from verse 24 to 29. Wọ́n sì dìde, wọ́n sì ṣáájú Sọ́ọ̀lù lọ sí Síbì. Ṣùgbọ́n Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ wà ní aginjù Màónì ní pẹ̀tẹ́lẹ̀ ní ìhà gúúsù ti Jésímónì. Sọ́ọ̀lù àti àwọn ọmọkùnrin rẹ̀ sì lọ ìwà wọ́n sì sọ fún Dáfídì, ó sì sọ̀kalẹ̀ wá sí ibi òkè síbi òkúta kan, ó sì jókòó ní aginjù ti Màónì. Sọ́ọ̀lù sì gbọ́, ó sì lépa Dáfídì ní aginjù Màónì. Sọ́ọ̀lù sì rìn ní apá kan òkè kan, Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ ní apá kejì òkè náà. Dáfídì sì yára láti sá kúrò níwájú Sọ́ọ̀lù, nítorí pé Sọ́ọ̀lù àti àwọn ọmọkùnrin rẹ̀ ti rọ̀gbà yí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ ká láti mú wọn. Ṣùgbọ́n oníṣẹ́ kan sì tọ̀ Sọ́ọ̀lù wá, ó sì wí pé, ìwọ yára bí o sì wá, nítorí tí àwọn Filistini ti gbé ogun ti ilẹ̀ wa. Sọ́ọ̀lù sì padà kúrò ní lílépa Dáfídì, ó sì lọ ìpàdé àwọn Filistini. Nítorí náà ni wọ́n sì ṣe wípé ibẹ̀ náà ní Sele Amalekoti, ní ìtumọ̀ rẹ̀ òkúta ìpínyà. Dáfídì sì gòkè láti ibẹ̀ lọ, ó sì jókòó níbi tí ó sápamọ́ sí ní Engedi. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní òwúrọ̀ yìí ní ọjọ́ ìsinmi yìí láti lè pa ọjọ́ ìsinmi mọ́ nínú ilé wa. Olúwa ó ṣé, Olúwa gba ọgbẹ́ wa. Láti lè tẹ́tí nílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù, Olúwa gba ẹ̀yìn wa. Ó tún àkókò láti sọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Ó tẹ́ fẹ́ ká mọ̀, Olúwa sọ di mímọ̀. Ní òpin ọ̀rọ̀ yìí gbogbo kó jẹ́ ti ìwọ náà. Ìbùkún tara tẹ̀mí kó jẹ́ ti àwọn èèyàn rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ṣáájú ohun gbogbo mo fi ògo fún Ọlọ́run. Ẹni tí ó fún mi ní oore ọ̀fẹ́, tí ó fún yín ní oore ọ̀fẹ́ láti máa ṣẹ̀mí títí di àkókò yìí. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi nínú Olúwa Pásítọ̀ J.A. Akínwálé. Fún àǹfààní mìíràn tí kò lẹ́gbẹ́ eléyìí tí wọ́n tún fi fún mi láti dúró níwájú ẹ̀yin ènìyàn Olúwa. Ohun tí mo bá ká kíyèsí bí ẹ̀mí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn. Ó ní àkòrí tí mo pè ní ọ̀nà àbáyọ sì wà. There was a way out. There is still a way out. Ọ̀nà àbáyọ sì wà. There is still a way out. Níbi tí a kà ṣáájú yẹn. Here we just read. Àkíyèsí ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀. We examine what happened. Ó jẹ́ ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ dáradára. These are stories many of us knew very well. Sọ́ọ̀lù gbógun ti Dáfídì. Saul waged war greatly against. Ó rán àwọn
of city. Wọ́n ní ó wà lọ́dọ̀ wa, ọ̀tá rẹ̀ tó ń wá yẹn wà lọ́dọ̀ wa. They said, your enemy is with us. Ó ní ẹtí lọ bá mi wádìí dáadáa o. He said, go and seek Kí ẹ̀dẹ̀ kíyèsí ibi tó wà, kí ẹni tó rí gan tó sọ pé èmi ni mo rí bíbá yín ló wà. find the way, find the place where he is, and place that son should tell that. Wọ́n dẹ̀ ṣe bí Sọ́ọ̀lù ṣe wí. And they did as Saul commanded. Sọ́ọ̀lù dẹ̀ tọpa Dáfídì wá. And Saul came through the way. Ó dẹ̀ rí Dáfídì níbẹ̀. And he saw David. Sọ́ọ̀lù àti àwọn ọmọ ogun rẹ̀ ní apá òkè kan. Saul and his chariots on one side. Dáfídì àti àwọn ọmọ ogun tirẹ̀ náà ní apá And kejì. David and his old people at one side. Ó lépa Dáfídì. He pursued. Ó súnmọ́ Dáfídì. He was getting there. Ó kù díẹ̀ kó gbá Dáfídì mú. It was just a little for him to get hold of David. Ní ti èrò ènìyàn, Dáfídì náà ti wò pé ọkùnrin yìí ká mi mọ́ lónìí. When the man stopped, David thought, oh, the head has come. Mo ti ń sá àsálà ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n lónìí ó dà pé pálágà mi ó He ṣègbè. went for a while, but since today is the day. Ṣùgbọ́n láìrò tẹ́lẹ̀, But suddenly, oníṣẹ́ kan dìde. a great visitor came. Ó dẹ̀ wá wí Sọ́ọ̀lù etí ẹ mélòó. Called unto Saul. Ogun Fílístínì ti dìde sí ilẹ̀ wa. Philistines war against us. Sọ́ọ̀lù dẹ̀ jáwọ́ líle pa Dáfídì. And Saul departed from pursuing David. Ó dẹ̀ lọ bá ogun Fílístínì. And he went to face the war of Philistines. Dáfídì tí a ti ká mọ́ sí rí ọ̀nà àbáyọ. And David that was encamped had a way out. Mo ní ayọ̀ láti sọ fún wa ní òní. I have great joy to tell us today, Nínú ilé tí ó wà yẹn. in a home where you are, Pé ọ̀nà àbáyọ sì wà fún ẹ. there is still a way Ó out. lè máa wò ó pé òpin dẹ̀ ti dé o. You may be thinking that an end has come. Àìsàn yìí bó ṣe ń ṣe mí lọ ìjọ wọn ni ó gbẹ̀mí You mi. may be thinking sickness upon me will kill me. Bí ọ̀rọ̀ ajé ṣe jagun lórílẹ̀‐èdè yìí, ìjà inú àìríjẹ àìrí ìbá lè ní ó kú sí As the àtìlẹ́yìn. economy of this country is, will I not die in poverty, in famine? Ọ̀rọ̀ Olúwa ní kí n sọ fún ọ pé ọ̀nà àbáyọ wà fún ẹ. The word of God came to you today to tell you that there is still a way. Dáfídì rò kó ti tán. David thought it was Nínú ìwé àwọn ọba kejì, 2 Kings orí keje, chapter 7 láti ẹsẹ̀ kìíní sí keje. from 1 to 7. Ayé tó ṣẹlẹ̀ náà níbẹ̀ yẹn. Observe what happened. Àwọn ará Samaria rò kó ti tán. The Samaritans thought Nítorí pé ogun Síríà dó tì wọ́n. because the Syrian war Wọ́n há wọn came mọ́ to them, gẹ́gẹ́. and they encamped Kò sí them. ọ̀nà fún àwọn tó wà nínú ilé láti jáde. And there was no way for those people in to come Àwọn tó out. wà níta náà ò lè wọlé. And the people outside could not come Torí in. ogun tó lágbára dúró ti ilẹ̀ Because the Samaria. great war has encamped. Ṣùgbọ́n ìyẹn dẹ̀ tún pa àwọn ènìyàn. And famine was killing people. Àwọn ènìyàn ń kú torí pé kò sí oúnjẹ. People were dead because there was no food. Oṣù yẹn sẹ́yìn pé àwọn ènìyàn ń pa ọmọ ara wọn. Many people were killing their Wọ́n lónìí children. jẹ́ ká pa ọmọ tèmi tó bá di ọ̀la á pa ọmọ tirẹ̀. Your child today and tomorrow will kill Ṣùgbọ́n ní their gbogbo child. làásìgbò yìí, But among all these tribulations, torí pé Ọlọ́run sì wà lójú iṣẹ́. and because God is still there, Ó ní níwò yí ọ̀la á ta ìyẹ̀fun. by this time tomorrow, A ó ta a ó ta ní sẹ́kẹ́ndì ní owó kékeré. that's just Ọ̀pọ̀ yìí ọ̀wọ̀n yìí yóò di ọ̀pọ̀ níwò yí ọ̀la. and this farmer will depart. Láti lè mú ọ̀rọ̀ Olúwa ṣẹ. For the word of God to be Verse established. 5 to 7 in the ìwé second King yẹn chapter 7 yẹn àwọn ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. And that book, 2 Kings chapter 7, we Olúwa saw tó ní ọ̀nà àbáyọ. the word that asked the way Ó out. la ọ̀nà àbáyọ. He paved the way. Àwọn kan ní oúnjẹ Many people is tó fún wọn ní agbára tó fún ogun wọn ní and agbára. gave them power. Níbi tí wọ́n ń jó sí tí wọ́n ń dàbò sí. That they had come. Olúwa dẹ̀ ṣe wọ́n gbọ́ ìró kẹ̀kẹ́ sí. The God made it that they Wọ́n gbọ́ ìró ológun. chariots. Ẹ̀rù bà wọ́n bá. Came afraid. Ọba Ísírẹ́lì tí a gbógun ti ti lọ gbọ̀nà àrà ó ti lọ yẹ ìlú ó ti lọ kó ògùn ìlú ní mẹ́ta. King of Israel that we went to war has gathered many people to his Láti wá ká ọmọbìnrin yìí. and help us Ìbéèrè here. kan fún wa wípé wọ́n sá àsálà fún They ẹ̀. ran for Wọ́n fi their oúnjẹ wọn síbẹ̀. They left all Wọ́n that fi they had. gbogbo aṣọ wọn síbẹ̀. All the clothes. Wọ́n all gbogbo the ìkógun wọn food, síbẹ̀. everything. Ìròyìn ayọ̀ padà tó àwọn ọmọ And Ísírẹ́lì. goodness came to these fellas. Ọ̀wọ́n dẹ̀ padà di ọ. And what was lacking? Ohun tó ń ta àkọjá lákòókò COVID-19 yìí. As you are passing through at this COVID-19, Mo láyọ̀ láti sọ fún ẹ wípé ọ̀nà àbáyọ wà fún ẹ. to tell you there is a way out for you. Ìwọ náà ti ń ra o ti ń fi ọ̀wọ́n ra ọ̀pọ̀ o ti ń fi owó púpọ̀ o ti fi ra nǹkan kékeré báyìí. Chasing little with great money. Ní àkọ́dí koríta tí o wà yóò dà pé kò sí ìrànlọ́wọ́ mọ́. The question you are seeing there was not help come. Gbogbo owó tó o ní sílé o ti ná tán lórí àtijọ́. That's all that you had to feed. Kò sí ìrètí máa ń bọ̀ bá náwó sígbà yìí ìjákulẹ̀ ni. There's no more hope for you. Ọlọ́run sọ pé ọ̀nà àbáyọ wà fún ọ. God is telling you that there is a way out. Fún orílẹ̀-èdè wa tó ń
ṣùgbọ́n ó wà ní ọ̀dọ̀ Ọlọ́run. But with God Ọ̀nà Almighty. àbáyọ yìí ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá. The way out from God Almighty. Nínú Jésù Kristi. In Christ Jesus. Tó bí wọ́n bá jẹ́ ọmọ Jésù ní tòótọ́. If only you are a child of God. Cheer up! Cheer up! Tujuka. Because there is a way out for you. Nítorí ọ̀nà àbáyọ. God is about to do something for you. Nítorí pé Ọlọ́run ṣe tán láti ṣe nǹkan fún ọ. Jésù Olúwa yóò lè rí ọ̀nà òtítọ́ àti Jesus Christ said, I'm the way, the truth. tí àkókò tí àwọn ọmọ ẹ̀yìn dààmú At the time that the tí time ẹ̀rú bá àwọn méjì ni ó jẹ́ òkun wa tí Olúwa wa bá lọ. and that if their Lord should go, Jésù Olúwa sọ fún wípé ẹ̀sìkìtì náà má jẹ́ kọ́kàn ní ó dàrú. be of good cheer. John 14:6 ẹ wá ní òun ní ọ̀nà. And John 14:6 says, Ogún jẹ́ nǹkan máa là kọjá èmi ní ọ̀nà àbáyọ. whatever you may be passing through, I Ní have ayé yìí àti ayé tó ń bọ̀. this life and life. Ìwọ bí ọmọ Ọlọ́run kí ló ń là kọjá o. Child of God is it you are passing through. Ọ̀nà àbáyọ sì wà fún ẹ. There's still a way. Ohun tó ń là kọjá yẹn kọ́ ní òpin rẹ̀. What you are passing through is not Òun tí the wà end. níṣẹ́ fún ọmọ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún. You are seeking admission for your children for Kò tí ì bọ́ sí. Just yet to you. Gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi pé Sit down with me. ọ̀nà àbáyọ rẹ ti dé. Your way out has come. Ìwọ ti ń wá oyún ò tí ì róyún ní. You have been seeking for the fruit of the O ti ń wá ọkọ kò tí ì sí ọkọ. seeking for husband for O ti ń wá aya kò tí ì sí aya. for your wife for a number of years. Ìwọ tilẹ̀ ti ń rò ó pé kí ló dé ń ṣe ọmọ ẹ̀ báyìí sẹ́ni ò ní lọ fọ orí fún ọmọ yìí. You have been thinking what is really the problem with this. Gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi. We need God with me. Ọ̀nà àbáyọ wà fún ẹ. There is a way Ó out. wà fún ọmọ yẹn. There is a way out for your children. Ọ̀nà àbáyọ admission wà. There is a way out for Ọ̀nà àbáyọ iṣẹ́ wà. There is a way out for work. Ẹni tí ò lóyún yẹn yóò lóyún láìpẹ́. Person without pregnancy. Nítorí pé nínú Olúwa ọ̀nà àbáyọ wà. Dáfídì rò ó ti tán. David thought Àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ọmọ rẹ̀ wọ́n pé àwọn gbà wá lónìí. and his people thought they would be captured. Ṣùgbọ́n Ọlọ́run tó ní ọ̀nà àbáyọ. But God who has the way within Ó lànà àbáyọ. make a way. I'm praying for someone here tonight, this morning. Whatever be your situation, Ohunkóhun tó lè jẹ́ how ugly it may be, wọ́n ti wọ́n burú tí how terrible it may look wọ́n ti like, wọ́n ti kú bàjẹ́ tí. God who paved way out for David Ọlọ́run tó ń bá àwọn àbáyọ fún Dáfídì. will make a way out for you. Ọlọ́run Jésù. Ó lè lé ní tòótọ́. It may seem Ó difficult. tiẹ̀ ní dàbí pé kò ṣeé ṣe. It may seem impossible. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ló ní ojútùú. God has Kí là ń pè ní ọ̀nà àbáyọ? what is referred to. Ọ̀nà àbáyọ àwọn eléyìí way out wọ́n pè é ní exit. Ibi àbájáde. The English make us understand that a way out means exit. Yes, ibi tí èèyàn lè bá jáde. Where one can Ibì kan là ń bá wọnú ogun. one comes to entrance Ibì kan lèèyàn bá wọnú ogun. and one enters to one Ṣùgbọ́n ibì kan náà lèèyàn bá jáde. another way takes you the Olúwa ní sọ fún Ọlọ́run náà yìí pé to tell you today inú ogun tó wọ̀ lọ nínú ọ̀nà tó là ní ìṣáájú tó wọ̀ lọ láyà. that you are in. Olúwa ní sọ fún ọ pé ọ̀nà àbáyọ wà fún ẹ o. God has to tell you that there is a Pé òun la ọ̀nà síwájú rẹ báyìí He has made way before you. tí wàá gbà jáde kúrò nínú ogun ẹ̀. Exit Ọ̀nà àbájáde. without exit. Bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí tó tún pé ọ̀nà àbáyọ pé wẹ́ àtùmọ́ tó pé ní solution. Likewise, we are made to understand way out as being solution. Yes, ìyẹn ni pé ojútùú Solution. ojútùú A solution. ojútùú yóò dé sí àwọn COVID-19 ní Nàìjíríà. Solution will come to COVID-19 in this. Ojútùú yóò dé sí àwọn ìgbéyàwó rẹ. And a solution will come to the problem in your marriage. Wàá dẹ̀ yin Olúwa. And you praise the Lord. Èmi náà yóò yin Olúwa. And you praise the name of the Lord. Genesis chapter 18 Genesis chapter 8. verse 13 to 14. Olúwa ṣèlérí fún Sárà abẹ́yẹ àti Ábúráhámù pé Lord, let the promises. kò sí ọjọ́ sọ̀rọ̀ ṣe fún ọmọ Ọlọ́run. There is nothing impossible. O yóò padà tọ́ láwàá dẹ̀ bímọ o. I will come back to you and you will come. Sárà rẹ́rìn-ín Sarah laughed nítorí ọjọ́ ogbó rẹ̀ because of her pé age. kò possible kó òun bímọ mọ́. It was no longer Ṣùgbọ́n nígbà tó di chapter 21 But when we got to chapter verse 1 to 7. there's not to say. A rí i pé òun fúnra rẹ̀ wá jẹ́rìí She too came to ìṣòro àná yẹn di ẹ̀rí. that 10 years mothers now became. Nítorí pé Ọlọ́run ọ̀gbun ńlá ọ̀nà àbáyọ. God Oníta ló lè sọ pé òun lè fi ọmú fún ọmọ mu fún Ábúráhámù ní ọjọ́ ogbó. that Sarah would have been Ó ní gbogbo ẹni tó gbọ́ èyí yóò rẹ́rìn pẹ̀lú. years of this. Wọ́n kí lọ rọra rẹ̀ pín fún. What is it that you have Ẹ́ẹ̀, thought? Sárà rọra rẹ̀ pín ní àná. Sarah thought there was no way out. Kódà ó fi àsọtẹ́lẹ̀ yẹn ó fi ṣẹ̀fẹ̀ ó fi rẹ́rìn. And good prophecy she laughed at it. Ṣùgbọ́n Ọlọ́run lànà àbáyọ. But the Lord made a way out. Ọ̀nà àbáyọ yóò là fún ọ̀nà. Amen. Where that will pave way. Wàá dẹ̀ yin Olúwa. Èmi náà yóò yin Olúwa. Amen. Yes. Yes. Mo ní ìbéèrè fún ẹ. I have a question for you. Yes. Kí ni ọjọ́ tó dojú kọ lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tó dojú kọ? What is it that is facing you or you are being faced? Yes. Are you being entrapped by poverty? Ṣé
sickness? Ṣé ti àìsàn ni? Are you a regular victim of failure and disappointment? Ṣé ìdojúkọ ìjákulẹ̀ ni? You've been a victim of enemy every day. Àbí ìdojúkọ àwọn ọ̀tá ni? There is way out for you. Ọ̀nà àbáyọ wà. God is solution. Ọlọ́run ni ọ̀nà Psalm àbáyọ. 2 Corinthians chapter 8 verse 9. Ìwé Kọ́ríńtì. Jesus Christ has made way for your financial breakthrough. Ọlọ́run ti là ọ̀nà sí àìrówó rẹ. 1 Peter chapter 2 verse 24 to 25. Jesus Christ has paved way for your sandpit. Ọlọ́run ti là ọ̀nà àbáyọ sí ìlera pípé fún ọ. Psalm 124 Àwọn 24. tells us that God himself Ṣé Ọlọ́run fúnra rẹ̀? has created a way. Ó ní okùn já àwa sì yọ. Ọlọ́run fúnra rẹ̀, the Lord has made way for us. Ìrànlọ́wọ́ wa bẹ ní orúkọ Ọlọ́run tó bá àwọn wáyé. Help is God who has created one. Wo ọ̀nà àbáyọ wà fún wa nínú There is a Olúwa. way out for you in the Lord. Kí ni ìdí tí Ọlọ́run gbọ́dọ̀ fi lànà àbáyọ? And why must God pave way? Nítorí wípé kò tí ì kan fún ọ o. It is not yet over. Yes. Ọlọ́run ò dẹ̀ ti sọ wípé mo ti parí pẹ̀lú And rẹ. God has not said it's finished with you. Yes. Torí wípé Ọlọ́run sọ pé òun ti parí pẹ̀lú rẹ. Because God has not said it's finished with you. Ìṣẹ́ sì kù fún ẹ nínú ayé. You see how wonders in the world. Ilé sì kù lọ́dọ̀ ọ̀la You see rẹ. how blessings thereafter. Yes. Ìdí kejì. The second reason, Nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ rẹ̀ because God is faithful to his àti word ìlérí rẹ̀. and his promises. Kò gbàdí ogun yẹn ó kú sọ̀rọ̀, kò gbàdí sọ̀rọ̀, kò gbàdí sọ̀rọ̀ ó borí Dáfídì. He did not allow Saul to overcome. Nítorí pé ó ti ṣèlérí fún Dáfídì wípé yóò di ọba lórí ìlú yẹn. David that he was going to become a king over. First Samuel chapter 16 verse 17 àti dàrú ó lé lórí ṣùgbọ́n kò tí ì wá sí He ìlú. has been anointed, but he has not yet come to fulfill. First Samuel chapter 23 verse 17 yẹn. Jonathan ti sọ àsọtẹ́lẹ̀ wípé bàbá mi gan mọ̀ wípé ìwọ ló jọba lórí ilẹ̀ yìí. Àsọtẹ́lẹ̀ pé yóò jọba wà níwájú rẹ̀. The father knew that David was Sọ nítorí pé ìlérí wà pé yóò jọba kò gbúdọ̀ dédé kú báyẹn. you should not die like that. So àsọtẹ́lẹ̀ ni Olúwa wà fún ọ òkè ìtàn fún ẹ. Therefore, the good prophecies of God is for you. Nítorí náà yóò sá àlá ọ̀nà àbáyọ fún ẹ. Therefore, it's going to pave way for you. Yes. Ìdí kẹta Third reason ó ní wípé is kí Ọlọ́run lè fi gbogbo agbára rẹ̀. for God to reveal all his power. Ènìyàn ló sọ pé ó ti tán. His man has said it's over. Ọlọ́run sọ pé ó kú. The Lord said no. Ènìyàn sọ pé ó ti parí. Man said it has ended. Ọlọ́run sọ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ God ní. said he had just begun. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn. To man. Láti fi títóbi agbára To Ọlọ́run. establish the fulfillment. Àwọn ọmọ Ísírẹ́lì rèé. These are the Israelites. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ nínú wàhálà kan. They have just. Omi òkun pupa rèé. This is a blessing. Ogun Fáráò rèé. And the child. Láti fi agbára rẹ̀ hàn. To establish his Ó la ọ̀nà àbáyọ níbi tó ṣòro gbàgbọ́ kọ́nà lè. Omi òkun gbìyà. Àwọn ọmọ Ísírẹ́lì rèé nínú Blessing ọ̀sẹ̀. divided and the Israelites walked on. Wọ́n ọkùnrin ìdílé yẹn ò ní pa á. That problem will not overpower you. Gbèsè yẹn ò ní borí àmì rẹ̀. That indebtedness will not overpower you. Ọlọ́run yóò fi agbára rẹ̀ hàn. And the Lord will reveal his power. Wàá dẹ̀ bọ́ lọ́wọ́ àjàgà yìí. And you'll be free in the Ohun tí ìwà tèmi ní láti ṣe rèé o. What you and I ought to do Nígbà tí à ń retí ọ̀nà àbáyọ. when we are expecting the way out. Gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Trust the promise of the Lord. Begin to search the scripture now. Máa bẹ̀rẹ̀ sí ní wá Bíbélì. Begin to look for all the promises of God. Bẹ̀rẹ̀ sí ní wá àwọn ìlérí Ọlọ́run. Hold on to him. Sì dì í mú Trust ṣinṣin. God for his word. Sì gbẹ́kẹ̀lé. He will surely fulfill it. Àá sì mú ṣẹ. Psalm 118, 96 to 12. Psalm 118, 98. Psalm 125, verse 1, line 1. Àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí eṣú òrùn tí ẹnikẹ́ni kò lè ṣí nìyí. Mo ṣe gbé ojú ọlá. Ó lè képe call upon him. Képe Olúwa. Képe orúkọ rẹ̀. Call on the name of the Lord. Jeremiah chapter 33, verse 3. Jeremiah 33. Jeremiah 33. Exodus 15, verse 22 to 25. Nígbà tí wọ́n kò ní etí mara yẹn tó ní ẹgbẹ́ òtí sòrò yẹn dé. Make a murmur. Bíbélì wípé Mósè képe Ọlọ́run. Moses cried unto Nígbà the tó Lord. képe, Olúwa fi ọ̀nà àbáyọ hàn. The Lord paved Ó mú igi yẹn ó jù sínú omi. and his Ó fi ní kòrò ó di àdì. and the bitter water became sweet. Képe Ọlọ́run. Call on the name of the Ọ̀nà àbáyọ yẹn wà ó tí ì rí ni. There is a way out only you Tó o bá lè képe, Cry yóò unto ṣí the Lord. ojú rẹ sí ọ̀nà àbáyọ. Open your eyes to the Ó gbé ìtọ́jú láti ṣe ní ọ képe lórí ìṣòro yẹn. So what you want to do is No to loud cry and fire. upon the Lord for your problems. Allow him. Gbà á láàyè. Fi àyè gbà. John chapter 2 verse 1 to 10. A fi àyè gba Jésù níbi ìgbéyàwó Kánà àti Gálílì. Jesus Christ was allowed in the first marriage at Cana. Àwọn ìránṣẹ́ yẹn gbọ́ràn sílẹ̀. And those servants obeyed
ẹ jẹ́ ká yìí dúró. Let's rise on our ẹ feet. ká sọ fún Ọlọ́run. Let's tell the Olúwa ràn mí lọ́wọ́ Lord, help me láti fààyè gbà ọ́. to allow you. Olúwa ràn mí lọ́wọ́ Lord, help me láti sinmi lé ọ. to rest upon you. Ọ̀nà àbáyọ tí ayé mi nílò. The way out that my life needed. Olúwa là fún mi. The way out of this COVID-19. Tí àwọn ìjọ nílò táwọn lè tún convert padà gẹ́gẹ́ bí ìjọ rẹ. Churches needed so as to convert. Olúwa là fún wa. Lord, let it come forth. Ogun ọ̀tá máa ń jẹ́ ó káwé náà. Allow the enemies Ẹ pe orúkọ Jésù ẹ gbàdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá gba ọpẹ́ wa fún ọ̀rọ̀ ìyè ọ̀rọ̀ ìgbéniró èyí tí a tún gbọ́ ní orúkọ Jésù Olúwa ìyè wa. Ọpẹ́ àti iná olùdájọ ṣètò ọgbà. Ọ̀rọ̀ tí a gbọ́ òun náà ni pé ìwọ ní ọ̀nà kan ṣoṣo ọ̀nà àbáyọ ní orúkọ Jésù Kristi Olúwa orí ọ̀fẹ́ èyí tá a fi sinmi lé ọ orí ọ̀fẹ́ tá a fi gbẹ́kẹ̀lé ọ tó fi jẹ́ ọ̀nà àbáyọ fún wa títí bí òpin ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá ìwà pẹ̀lú wa ìránṣẹ́ rẹ tó lò ní orúkọ Jésù Olúwa tún wọn kí wọn fún ẹ̀mí mọ́ rẹ àwa náà tí a gbọ́ ní orúkọ Jésù méjì á gbọ́ lágbọ́nù jẹ́ kó ṣe wá ní rere ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ọrẹ wa nìyí Olúwajà sí mímọ́ àkótó ti jáde olúwàbùsí àpò náà gbogbo ọkàn tó fi sílẹ̀ pátá ní orúkọ Jésù a ò ní ṣọlá yìí a ó dẹni ìbùkún orísun iṣẹ́ wa ní orúkọ Jésù kò ní í gbẹ yóò máa sún sí bẹ́ẹ̀ ni yóò rí ọrẹ náà yà sí mímọ́ ó wúlò fún ògo rẹ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. A mú ìsìn tí ò ní wá sí ìparí nígbà tá ọkọ̀ inú ìwé ìrere ti ìjọ Apostolic Christi orin okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé kan in 721. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n tó tẹ̀síwájú. Ẹ máa tẹ̀síwájú Kírísítẹ́nì ológun máa tẹjúmọ́ Jésù tó ń bẹ níwájú. Kristi Olúwa wa ni balógun wa. Wo àsíá rẹ.
ìwé àìsáyà ìwé àìsáyà orí karùnléníogójì ẹsẹ̀ kejìléníogún kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé torí èmi lọ́lọ́run kò sí ẹlòmíràn. kí orí ọ̀fẹ́ Jésù Olúwa Àmín. yóò máa bá wa lọ Àmín. tó dáàbò rẹ̀ bò wá Àmín. tó fi sọ rẹ̀ sọ wá ìrìn àjò oṣù tó kù tọdún ètò kù ìrìn àjò ayé wa náà gbàgbọ́ Olúwa kó wọn àlàyé lórúkọ Jésù Olúwa wa.